kò sí ọ tó ti torí kò sí nǹkan kan tọ́lọ́wọ́ rí ẹni tí wọ́n sọ pé sẹ́yìn ìbọ̀wọ́ lọ́wọ́ adébí òṣèlú ní ọ̀fẹ́ sórí ibùnú o tó bá jẹ́ ọ̀bẹ̀wọ́ lọ́pọ̀ òun òṣèlú tó kù tó ṣe ń bẹ̀ látòkèdè lẹ́yìn náà jáde wọn kò sí bẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ ṣé ìṣẹ́ṣẹ́ ìlú yìí ó náà lábí sílé ayé wa ni tó kò ní ìbẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ yóò bá ní sí bẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ tí ó bá ní sí ọlọ́bẹ̀ títà ajọ́ wà lábẹ̀ èṣù. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Aya náà bẹnu Suratu Rum, aya 41. Ọlọ́run ní Zahara al-fasadu fil barr. Ọlọ́run ní ìtàpé ní ìbàjẹ́, ó ti bẹ̀rẹ̀ sí, ó ti hàn lórí ilẹ̀ àti lórí odò. Bima kasabati aydi an-nas. Àwọn èèyàn ló fa corruption. Ẹgbẹ́ ní fasad ní corruption. Àwọn èèyàn ló fa. Ìtí sì máa tẹ̀lé corruption, fasad, irú ti bẹ́ẹ̀ jẹ́ lónìí. Liyudhiqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un. Bí bá yà Kùránì ṣe wí bí, wípé ìbàjẹ́ hàn. Fil barr, bóhùn ṣe wí ni pé, bọ́lá ṣe wí ni pé orí ilẹ̀ wal bahr àti lórí àti inú odò. Tí wọ́n bá ti ló gbà báwọn, kò túnmọ̀ ẹni pé gbogbo ààyè. Ìṣẹ́ tọ́nà bẹ́ẹ̀ sọ ní pé àwọn corruption tó ń bẹ lórí omi àbí inú omi ló fi dákọ̀ ìwà yẹn ni pé àtòkè ó àti ilẹ̀ ó yẹn ni pé àtòrí ilẹ̀ ó àti inú odò yẹn ni pé kò sáàyè kankan tí ìbàjẹ́ òṣèkíni tí ọwọ́. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run fẹ́ sọ sáà lónìí bima kasabat aydi an-nas. Àwọn èèyàn ló ṣe. Ibẹ̀ yẹn Ọlọ́run jẹ́ kó yé wa wípé corruption kì í sọwọ́ ọ̀hún ló ti wá, ọwọ́ yín ló ti wá. Tẹ́ ẹ bá ti wá kọ́ọ̀sì corruption tó bá ti wá látọ̀dọ̀ yìí, ọ̀nà méjì ni corruption máa ń gbà wá látọ̀dọ̀ wa. Ẹni tó involve nú ẹ̀ ọkọ̀ọ̀sì corruption àtẹni ó dáa lé tí ó involve. So sáfù mẹ́ta ní sáfù yẹn. Sáfù alákọ̀ọ́kọ́ òun náà làwọn tẹ́ ń ká gba corruption yẹn à ń bá lọ́wọ́ wọn. Sáfù ẹlẹ́ẹ̀kejì làwọn fẹ́ pé wọ́n sọ̀rọ̀ wọ́n àtakò wọ́n ò involve nú corruption ṣùgbọ́n wọ́n takò corruption. Sáfù ẹlẹ́ẹ̀kẹta náà làgbọ́dọ̀ wà náà làwọn tó dìde sí páwọn gbà. Ẹnikẹ́ni tí a bá ti wà ń sáfù gbógun tì ó lè sọ pé mo wà ń sáfù mò ń wòran. Kí ló dé tí kò bá fi lè sí sáfù ẹlẹ́ẹ̀kẹta ìyọ́ jẹ àwẹ̀ àbí sáfù ẹlẹ́ẹ̀kẹta lọ́ba rẹ̀ lọ́ba dáalé kò bá ṣe kankan mọ́ ìyọ́ jẹ àwẹ̀. So ṣe torí pé tẹ́ ẹ bá ti rí corruption tó bá ti lè fẹ̀ tí ọba fẹ̀ ẹ pé bó ṣe ń rúgbó bó ṣe ń rú jáde ni wọ́n ń gbógun tì ó tó rú jáde wọ́n tó gbógun tì ó yé and then corruption yẹn tá a bá wò lọ́dọ̀ ìjọba wọ́n wà lọ́dọ̀ ìjọba tẹ́ bá lọ wọ̀dọ̀ àwọn èèyàn yóò ti máa múra pé ìjọba yìí àfikún bẹ̀ àbárí corruption yẹn lọ́dọ̀ àwọn èèyàn ẹ padà pé ìjọba ọmọ correct wọn nǹkan yọ̀ọ̀dà àmọ́ tó wá ti di pé àti ìjọba àti tí ń jọba lé lórí tí àwọn aráàlú àwọn méjèèjì wọn jọ involve bí corruption àjẹ́ pé ìsíkọ́tò ìyà Ọlọ́run ìbínú Ọlọ́run. Kí wá ní ìbínú Ọlọ́run? Nǹkan márùn-ún níbẹ̀ lára ìbínú Ọlọ́run tí n ti ṣẹlẹ̀ sí Nàìjíríà tó bá kó mẹ́ta péré ẹ máa tẹ̀ ìbínú Ọlọ́run. Ìbínú Ọlọ́run. Number one, láti orí Ọlọ́run ò ní jẹ́ kí èèyàn rí kó dórí ìjọba. Ẹni tí ó máa bẹ̀rù rẹ̀ tí ó máa páyà rẹ̀ tí ó sì ní involve nínú corruption. Tẹ́ ẹ bá ti rí pé ìyà Ọlọ́run ni a jẹ́ pé olórí náà olórí ṣe ìbá mi yé òun náà involve wọn. Tòtọ́nà bá ti wá yan olórí a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí ló ṣe kéde ló ṣe yan olórí fún yín torí pé ìbá fìyà jẹ yín. Ẹ̀kejì tàbí kọ́ lọ́wọ́ yan olórí tó dá kọ́ wá mọ́ fún lẹ́ntì ọ̀nà lọ. Àwòrán márùn-ún wò tọ́ ẹ pé corruption fasadu tá ń sọ̀rọ̀ rẹ̀ yóò lead sí ìbínú Ọlọ́run márùn-ún yẹ̀yẹ́ rẹ̀ àmọ́ tá a bá rí mẹ́ta nù márùn-ún ẹgbà pé ìbínú Ọlọ́run bọ̀ lámàá. So number two nìyẹn. Number two ni wípé Ọlọ́run fún wa lórí tó dáa wọn kò ní rẹ̀ nìyẹn lọ yóò kà máa gbó lásán àti ọ̀dá ilé ọmọ tí ó ṣe. So tọ́lọ́run bá ti wá gbàgbára kúrò lọ́wọ́ olórí expectation dẹ̀ ni pé tó lórí bá dára kí ìlú ọ̀dà àbẹ̀tẹ̀ Ọlọ́run gbàgbára tí ó lò Ọlọ́run gbà kó àjẹ́ pé irú kan náà ni Ọlọ́run fẹ́ bí náà. Ẹ̀kẹta náà làwọn afá láti nípa náà wọn à lè kọfò lórí ní tí ń ṣe wọn ò sí wáàsí fún abẹ́rún bá wọn àti sọ̀rọ̀ àbátẹ̀mójú ọ̀jẹ̀ wọ́n ṣe kéde kí wọ́n sọ̀rọ̀ ìbínú Ọlọ́run. Ṣàfáà ti ń gba mọ́tò pé gbogbo project ògbésẹ̀ wájú ni wọ́n fún ṣé yóò lè sọ pé ìtẹ̀sí ọ̀dà ìbínú Ọlọ́run. Number 4 tí gbogbo èèyàn
náà bá wá involve pẹ̀lú dídákẹ́ táwọn aráàlú ọba ti lè sọ̀rọ̀ ṣẹ̀pẹ́ ẹni ọyọ́ sọ̀rọ̀ làwọn onímọ̀ wọn sọ̀rọ̀ ọ̀dà ẹ̀yìn aráàlú ẹ̀yìn sọ̀rọ̀ aráàlú náà wà sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ pé tẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run yí ìjọba padà ẹ̀ sọ̀rọ̀ bọ́lá bá rí pé lọ́nà kan lọ́nà méjì lẹ́yìn náà wá involve bẹ́ẹ̀ ìjọba sọ̀rọ̀ lásán gan òyìnbó wọn ni ẹ̀kọ́ mọ̀ bó wá ní tó bá tẹ̀ wá jẹ́ pé ẹ̀yin náà bẹ́ẹ̀ tẹ̀ sọ̀rọ̀ ọ̀nà kan ọ̀nà méjì ẹ̀sìnkiri ẹ̀yin fọ́ fún corruption ẹ̀yin yẹn wá ẹlẹ́karùn corruption máa rí mo ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n dédé bó ṣe tóbi tó náà lẹ́wà rí group tí ó dìde ó máa fight corruption wọ́n ní wá sínú wo láàfù group yẹn tí ó bá ní 10 òfin 10 òun náà ní albidaya ọ̀ attempt ní 10 ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ni ó dìgbà tó bá wọ 20% kan tó pè ní fàhálà ìyẹn ni pé ìrọ̀dà wípé tẹ́ bá wípé 10% inú àwọn aráàlú wọn gbà títí ṣẹlẹ̀ wọ́n lè ń gbìyànjú èrò lásán ni ó yé kò ní tí ní túmọ̀ ṣùgbọ́n tó bá fi lè wọ 20% wọ́n pè ní decision àwọn èèyàn ti make up mind wọn láti fight lẹ́tẹ̀ pé 80% ní corruption ní nínú ìtẹ̀lé àwọn masses wọ́n sì wà pẹ̀lú corruption ṣùgbọ́n ọlọ́wọ́ ní kí anti-corruption náà gbójú jáde ó wá wọ level 20 wọ́n sọ pé yes ó ti bẹ̀rẹ̀ ẹsẹ́ tó bá fi lè wọ 40 wọ́n sọ pé hope wà tó bá wọ 50 wọ́n sọ pé ẹ máa ṣe sùúrù tó bá lè ju 50 lọ ẹ máa retí àrànṣe wà lè wá láti 60 àbí 70 yẹn pé nígbà tó wá fẹ́ fight corruption wọ́n tàn ọlọ́wọ́ bàbá ń kó lọ corruption yóò àgbélé àwọn tó fẹ́ skinny tó fẹ́ correct ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kí ni wọ́n sínú anti-corruption Nàìjíríà ẹlòmíì ìdá pè ní zero torí kò ní effect kankan ta ló kù tó ń sọ̀rọ̀ tààràtà tó ń fight corruption ní àwọn tó yẹ wọ́n sọ̀rọ̀ sáà ti ẹ̀rí group fún torí dájú ká bá ń sọ̀rọ̀ àwọn àfa ń sọ̀rọ̀ tí ó bá ti sí organization ni ó darí corruption ní Nàìjíríà organization náà ti gbọdọ̀ fight ẹ̀ tí ruling party bá corrupt opposition lọ́yẹ̀ kó sí kíni kọ́mọ́ corrupt kó fight kíni o corruption ẹ̀ bẹ́ẹ̀ ti Nàìjíríà àti ruling party àti opposition party kò sẹ́ni tí kọ́mọ́ corrupt tẹ́lá ní kankan ọkọ̀ corrupt tí wọ́n ti lè lọ àwọn tó dé o àwọn ọba tẹ́lẹ̀ dájú PDP corruption jẹ́bẹ̀ tó wọ́n ya PDP wá di opposition kíni o corruption in Nigeria ní tẹ́lẹ̀ gbọ́ PDP wọ́n di corruption tó lóde ruling party bára ṣùgbọ́n àtọ́ fight corruption bí ẹ̀sìn àwọn gàdọ̀ wá di PDP báyìí ẹgbẹ́ ìgbà gbogbo táìmù yẹn ẹ wà láyé gbogbo tí wọ́n rí ìyẹn wà láyé tẹ́lẹ̀ tó wà ní corruption àti wà ní PDP ruling party bàtẹ́ wà bẹ́wò láti gbọ́ àbẹ́yà ADC àbíkẹ́ mẹ́bàrà wọn nígbà náà àwọn ti corrupted party nù àti government but today ó dà gbogbo àbẹ̀wò corruption àti eré tó ti lọ tí tọ̀tẹ̀ yìí yàtọ̀ ebi nígbà tí gbogbo gbàdá ń pariwo corruption àti corruption sí wa tẹ́lẹ̀ fi ń kàmpé pé ẹ lọ ní ẹ̀ẹ́sẹ̀ opposition rẹ̀ ní ìfà tí àwọn aráàlú gan bá fẹ́ kí corruption lọ tẹ́lẹ̀ fẹ́ fọkànbalẹ̀ platform wo ni wọ́n lò wọ́n ẹsẹ̀ mẹ́wàá káàkiri platform wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ẹgbẹ́ ológun platform bẹ́ẹ̀ lè ó wà lé ológun rẹ bó ti jẹ́ pé ológun oníbàárí àwọn tẹ́ ń takò wọ́n wà lé ọlọ́run báyìí àwọn táwọn àjọ takò ológun nígbà tó ìsìn èyí táwọn tẹ́lẹ̀ sí lọ́nà àdá ilé fún corruption nígbà tí system government tó bá ti lè bu lọ́wọ́ the system of subsidy removing of subsidy ó paralyze totally ẹ jẹ́ kí government mi wà náà bóyá tó wọ̀ bá asáàdì government yóò remove subsidy ọ̀nà ìkéde rẹ̀ iná ní Buhari government ọ̀sán fún wájú ètò remove ẹ̀ lọ so we need new government bóyá tí new government bá dé tó wà padà sí Buhari system àbúrò system mi tí ọjọ́ Buhari kọ̀ lè jẹ́ Tinubu aráàlú tó tún wọn pé system tó gbé wa ọ yàtọ̀ but today wọ́n fẹ́ fún ètò míì ní ààyè láti kíni láti wá débi tó bá ní system yìí ò tiẹ̀ tẹ́wọ̀n lọ́rùn ọ̀rẹ́sẹ̀ wa máa wá káàkiri pé pátì wo ní lò kí n fi sọ èrò mi ni ó tún wá burú débi pé everybody ọ̀fẹ́ kó mú òun sọjú àbí ìwé mọ́sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ìjọba tí ń bẹ́ẹ̀ o torí wọ́n lè ṣe kankan mo ti sọ ẹgbọ́n dáadáa kò ní change wọn bí aláya ẹ̀ka dáadáa ọba jẹ president tọ́ba attempt pé nígbàrí ò ní fọ́ wọn mọ́ ó kú ọ̀la tí ó wù nígbàrí wa wà láì kò ní sí láyé tàbí tí ó jùlọ kọ́sẹ̀lẹ̀ sí ẹtú pọ̀ tí wọ́n sọ wà láà bí kọ̀bàdé síbi kankan ní Nàìjíríà tí òdòdó ti máa jáde ju nígbàrí lọ àdìdákẹ́ àwọn àwọn èèyàn pẹ̀lú kódà sì mọ́ wọ́n súnmọ́ amadógún kásẹ̀ rí ìrẹ́ ìsẹ́ pé wọ́n yá àbínú ẹ̀ríkà àti ìbínú ẹ̀ríkà owó tí ẹ̀rẹ́ nìkankan nínú ẹni tó dáa jù bẹ̀tì reality ni reality ọmọ jẹ́ èyí tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ opposition tí party wá ń dà rúmọ́ wọn kálukú lọ́yẹ̀ àbùsí ni ìwọ́n tó bá support ẹ̀jọ̀ wọn náà jáde mọ́
kì í sábò sí ìgbésẹ̀lú ní wọ́n á gbésẹ̀lú kọ́ inú ọlọ́wọ́ á fọ́ àbí kì í ṣọlọ́ òun ló ní ẹni tí ń bẹ lórí ìjọba, òun ló ní ẹni tí ìjọba bọmọ lọ ọmọ sí bó ṣe dọ́wọ́ ẹni tó wà lọ́wọ́ ẹ̀, ó sì mọ̀ sí báwọn kan sì kó mbẹ kò sí ṣe kankan tá à ń ṣe ọ̀sọ́rọ̀ tá a sọ tọ́lọ́run ọ̀ka ó ti bá a ka lọ́wọ́ báyìí á tún gbọ́ padà á sì gbọ́dọ̀ jọ rẹ̀ dúwàlì kìámà. ó lè pọ́sibù láyé téèyàn mú ìwà aburú rẹ̀ jẹ ṣùgbọ́n ó lè pọ́sibù láyé kìámà àdúgbò wa gbọ́ níbi pé kò bí ọlọ́ yóò mójú kó mẹ́wọ̀n wọ́n lọ́la lọ́lọ́ òun ló ní ó ní àdúrà lónìí. àbòsí bọ́ wá lọ́dọ̀ mọ́mìnì àbòsí ni àbòsí bọ́ wá lọ́dọ̀ mọ́mìnì kí ni àbòsí àní mọ́mìnì lọ́ba sàbòsí sí kírísítẹ̀n mùsùlùmí bá yan kírísítẹ̀n jẹ kí ni tó ṣe àbòsí náà bó ṣe wà lọ́dọ̀ kírísítẹ̀n sí kírísítẹ̀n àbọ̀ wá lọ́dọ̀ kírísítẹ̀n sí ẹlẹ́bọ àbí lọ́dọ̀ mùsùlùmí sí ẹlẹ́bọ òun ló bòsí ọlọ́run ò ní tó lẹ́yìn ìwọ mùsùlùmí tó ṣàbòsí ẹlẹ́bọ kò fẹ́ rábòsí àbòsí ní tẹ́ǹsì lọ́wọ́ ní ìsìn ẹ̀yìn ìjọba wa níbi ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ẹjá wọn mẹ́kẹ̀ tó wa jẹ́ bàdá àpá tí ó sọ fún yín o lọ́nà bá ní kéyìn ọ̀dọ́dọ̀ yín àbòsí ni ẹ má ṣe mọ́ ìmọ̀ àbòsí yìí ó lè pé àwọn táwọn sọ pé mùsùlùmí láfẹ́ wọn ò ní ká fi àbòsí lọ gba agbára fún Islam wọn ò ní ká lọ àbòsí agbọ́dọ̀ clear ọba tẹ́ ẹ rí yẹn kódà bó sànẹ́bí ọlọ́gbọ́n bó sàbòsí ká gbà lọ́wọ́ rẹ̀ bó ṣe màláíkà ti ránṣẹ́ lọ́bá sàbòsí ká gbà lọ́wọ́ rẹ̀ kí ló dé ó ní ìní àrọ́mùtò zulima ala nafsi ibi gan tí mo tó ṣe mo ṣe léwọ̀ fúnra mi waja'altuhu baynakum muharrama ọlọ́ni mo wá ṣe léwọ̀ láàrin yín náà fọlá tọ̀dọ̀ náà ẹ má sàbòsí o tọ́lá bò ṣe o la tadhlimanna idha ma kunta muqtadiran àfọ olórin ní má sàbòsí tó bá ní agbára ti sàbòsí as-zulimu az-zulimu yarji'u uqbahu ila an-nadam gbogbo àbòsí pátá ìgbẹ̀yìn rẹ̀ àbámà láyé àbámà lálẹ́ kìí tanamu aynaka wal mazlumu muntabihun ìwọ́n máa sọ kó tí rí ṣe ẹni wọ́n yẹn jẹ́ òsì ní sùn yóò ní àwọn yẹn mi jẹ ráìtì mi ẹ̀tọ́ mi yadihu alayka wa aynullahi lam tanami nígbà tí òòrùn sọ wá bẹ̀rẹ̀ sí máa bẹ̀lọ́ ọlọ́run bá ń gbẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀ bá ń bá wí bá ń ṣe bá lásìkò ìwà tí ìwọ̀ ti sọ̀nà tí ẹkún ìbànújẹ́ àgbòsí ó ṣe tí ọ̀jẹ̀ kálábòsí ẹ tó ṣàbòsí kọ̀jẹ̀ kó sùn ọwọ́ ń bẹ lọ́hùn wàhíìnù lọ́hìn làtàmtànà àfáàní tó sọ̀rọ̀ pé ọlọ́run kì í sùn kì í tó gbé gbogbo ìgbà tí ń bẹ lọ́hùn lọ́lọ́run bá ń gbọ́. bọ́lá ṣe gbé kalẹ̀ oní àlẹ́ yìí náà ṣe gbé kalẹ̀ òun náà ní tẹ́nìkan bá jẹ́ ruling party kí opposition rẹ̀ ní oṣù kíni kọ́ wà. nàìjíríà yìí náà láwà àti lo president tá a sọ̀pọ̀tì tí ó sì pa pátì yẹn lómi a sì lu àwọn kátàkùn ọ̀fẹ́ rí opposition wọ́n fún opposition lọ́rùn kódà tó rí ẹgbẹ́ pé nígbà tí sọ position gbogbo ìyànjẹ ni wọ́n yànjẹ tìmọ̀ lónìí ó gẹ́tù irú tẹ́sí fún òun náà sí kíní ó ti ṣe fún àwọn olódodo àwọn yòókù bá sọ òdodo jáde mo rí ẹnìkan tí ń sọ lórí àjàfẹ́tọ̀ ọmọnìyàn lọ́yà lòun ó ní gbogbo tí ọ̀gá wa tẹ́sí fún bóyá láyé ológun ni àbí láyé Ọbásanjọ́ tó ní ọ̀dà ó ní náà lẹ́yìn náà ti ń ṣe ní ìṣe ẹja máa sọ̀rọ̀ agbára máa pọ̀ gan-an tí ó pọ̀ tí ó rògbọ́ ọlọ́run lè mú ọlọ́run mọ̀ nígbà rí ni òkè ṣe nígbà rí kí sẹgbẹ́ Nàìjíríà tó bá ti jẹ́ pé òótọ́ ni ọmọ sọ Al-Qur'an ọ̀rọ̀ Ànábì wa Muhammad òtítọ́ justice nígbà rí so nípa bẹ́ẹ̀ bọ́ sọ pé ó tún wá jẹ́ nígbà rí fún àgbáyé ó ń bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ wa tó ń jàǹfààní fún àgbáyé la fi ń sọ lárúbáwá torí bí àgbáyé kẹ́ni kábàlì wọn close nígbà rí wa àbí mi tí mo ní nígbà rí lọ́dún wọn ó gbé wa ńlẹ̀ ó kú ọ̀la ní tó jùlọ ọ̀sẹ̀ rẹ̀ sí bi'idhnillahil azim ìṣẹ́ tó lè close ẹ̀ àwọn òsì ní máa sọ òdodo tí a àwọn òsì ẹni tí ẹnìkan lè rà ó rà wá pa kò lè rà wá n tá àbà sọ áskìnì àásọ wọn bá ti ń jó lòlò lórí ayé lónìí àwọn àfá ìmọye nítorí ara wọn nítorí ìbẹ̀rù ara wọn àgbẹ́yà wọ́n lérò pé ọlọ́run wòran ọlọ́run lè mọ́dà sí lóòótọ́ ni wọ́n bọ́lọ́run gbọ́bẹ̀ tí wọ́n gbọ́lọ́run lè mọ́dà sí wọ́n wá change òun wọ́n wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ìfẹ́fọ́ alábòsí àbí kí wọ́n dá lé táwọn ẹ̀sìn retí kí ni wọ́n sọ gbogbo ìgbà tó bá ti jẹ mọ́bi tó tọ́ wà ibẹ̀ lọ́lọ́run wà ọlọ́run ò sí níbi irọ́ kò sí bí àbòsí Nàìjíríà ẹni tí ó wà Nàìjíríà lónìí tó bá jẹ́ olóòótọ́ tí ń darí Nàìjíríà lónìí àbí wọn ni wọ́n ń darí tó bá jẹ́ olóòótọ́ o a gbọ́dọ̀ fi òótọ́ sáàyè òótọ́ ká fi irọ́ sí kíni o àyè irọ́ àmọ́ ìsáìdà ká máa support irọ́ gbígbà kó olódodo àbí ká dáa lé ká má pe irọ́ ní kíni o ká má pàbùsì lábòsì ká dáa lé nítorí interest kátà ní méjì ló lè kó yàjẹ wa méjì náà ń pè ní fasad arakọ́ lọ́sọ̀ tẹ́jọ́ Nàìjíríà dárò náà nù owó tá ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú ká lè dìbò fún wọn òun ló ní òjẹ́ képe owó mú ọmọ ṣùgbọ́n pé o ti gba sí àti ẹ ìwọ̀n kan ní ọjọ́ hours tó fi gba sí ààrẹ tó bá ti gbà tán yòókù optional tó bá fún ọmọ wà ló fọ
ọdún mẹ́rin yìí ọ̀yẹ́ ká jẹ́ ẹranko ní àná wọ́n fọ̀bọ̀ lọ wá wọ́n fi dèdèrìn lọ wá kọ́ ọjọ́ pé ọjọ́ òbò ní agbára ìtiwa gbogbo wa mọ́dà káàtó pé 4 years yòókù tí wọ́n lò tó bá wù wọn ni owó ṣe fún wa sọ́yẹ káwa náà gbowó àbòsí ti àná corruption ti àná ẹlẹ́ẹ̀kejì àtòrí pé àwọn pátì kan àwọn máa gbè lẹ́yìn pátì lórí tí ń ṣe tí ó ṣe kẹ́rẹ́ tí ọ̀dà PDP ní corruption rẹ̀ APC ní corruption ti kò sẹ́gbẹ́ kan tó yọ wà tí ò ní corruption ti ṣùgbọ́n bí ọjọ́ tí kan bá ń yẹ ìkan jẹ ẹni tó bá fẹ́ wá oríire tó fẹ́ sọ oríire ayé àtàlìkìyàmà o gbọ́dọ̀ báàkì ẹni tí yàn yàn jẹ o gbọ́dọ̀ fi gbólóhùn ẹnu báàkì o sì gbọ́dọ̀ fi iṣẹ́ kankan àṣà kankan báàkì pé àbòsí ní kíni o àbòsí. àdébùwà Muhammad sọlọ ó ní la takunu ìmà ẹ má ya ìmà ìtẹ́kùn ní máa ní pé mo wà pẹ̀lú ẹ pé ibi táwọn yẹn bá ti wà àbí ibi tẹ́ bá ti wà kẹ́ ẹ máa ṣe bẹ̀ ànábìyẹn máa ṣe bẹ̀ à ń tẹ́kùn in ahsana an-nasu ahsan kọ́ máa sọ pé tí àwọn ìbá ṣe dáadáa mi ní ò ṣe dáadáa ìyẹn pé tí bá ti wá ibi tó bá ti ṣe ni àbẹ̀gbẹ́ wa àbí club wa ṣùgbọ́n àbí ni wọ́n látọ̀ wọ́n ti nu anfusakum in ahsana an-nasu ahsan tó in asahu ahsan kọ́ máa sọ wípé tá a bá ṣe dáadáa mo wà pẹ̀lẹ́gbẹ́ wa tá a tó sáyé dá mo wà pẹ̀lẹ́gbẹ́ wa àdúgbò ọmọ síbẹ̀ táwọn àlù mi bá ṣe dáadáa mo wà tí lídà mi bá ṣe dáadáa mo wà pẹ̀lú tá a tó sáyé dá ńkọ́ mo wà pẹ̀lú wọn anábì ní èèwọ̀ ní ká má síbẹ̀ láwa mùsùlùmí anábì ní wọ́n ti nu anfusakum ẹ dára yíyàtọ̀ in ahsana an-nas síbi táyì bá ti ṣe dáadáa à ń tó ṣe máa ẹjọ́ máa ṣe dáadáa wọ́n yín aṣáà ìmọ̀ bá ṣàìdá fọlá tó ṣe máa ẹ má ṣàìdá pẹ̀lú wọn ọ̀rọ̀ tí mo ń sọ ní ọ̀sọ̀rọ̀ talẹ́ dìbò fún ó yé nìsín talẹ́ yẹ káwọn ìdìbò náà ìgbà tí ó kálukú wa tá a bá wo ìbò ló pè wá tó sì pè ìlú wa ẹgẹ́ nìsín á wo ìbò láti kíni o ládìbò wá ṣe ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa àwọn kan tó lè fa ìbínú Ọlọ́run ó sì lè bẹ̀sẹ̀ tiẹ̀ gan jẹ́ tó ti dolórí ibú láyé ọkùnrin bọ́ọ̀ sẹ́sẹ̀ ní Ọlọ́run ti bá yí ẹ jẹ́ torí mi tọ́lọ́mọ̀ ọ̀fẹ́ kọfẹ́ owó tí a níbi ọlọ́ba dẹ̀wò yọ̀ọ̀dẹ̀ tán bí wọ́n ní kaba dẹ̀wò yọ̀ọ̀dẹ̀ tán àní ọba àdékẹ́ ọlálẹ́gbẹ̀ gẹ̀ẹ́gẹ́ mọ́ lágbára àti sàbùsí àmọ́ mo ṣe àbùsí léèwọ̀ lórí ta ni lórí tí mo dá tí mo fọwọ́ ara mi dá tí mo fi àṣẹ ẹnu mi dá mo wá ní èèwọ̀ ní fún mi ní sàbùsí tí mo dá. àníwò àmọ́ wọ́n wá fi kọ́ wọn pé Ọlọ́run wa sọ pé àbùsí tèmi sí léèwọ̀ fúnra mi mo ṣe léèwọ̀ láàrin yẹn náà fọlá ẹ má sàbùsí síra yín tí a rà nígbà tó fẹ́ àdírẹ́sẹ̀ ó ní ó ń sọ àhàkà vọ́ọ̀lìmọ̀ mùsùlùmí tó bá sàbùsí ràn lọ àwọn mùsùlùmí àbí wọ́n sàbòsí ràn lọ́wọ́ àwọn sàbẹ̀bí tí wọ́n sàbòsí tá ràn lọ́wọ́ yá wọn àmọ́ bó láti àwọn sọ̀rọ̀ mùsùlùmí lọ́wọ́ tó ìjẹ́ pé òní sàbòsí ó lọ́rọ̀ tí wọ́n sọ pé ọba ẹgbẹ́ mọ́mí ní òdodo tá a jọ ń sẹ̀sẹ̀ lọ sàbòsí àgbọ̀dọ̀ wà pẹ̀lú ẹ̀ anábìíní tí mùsùlùmí bá ṣe àbòsí ọwọ́ fẹ́ sàlẹ̀ fáwọn èèyàn tọ́láwọn èèyàn sì mọ̀ pé ọ sàbòsí o àbọ̀ sàbòsí ká máa ràn lọ á ti rẹ̀ gbọ́ pé tí wọ́n bá sàbòsí á ràn lọ àbí ìwọ adé ká máa ràn lọ nígbà tó ìkó mẹ́ta lábòsí anábìíní mọ̀ tó máa rí tó mọ̀ mí ni pé ẹ ràn lọ tí wọ́n bá sàbòsí ẹ bá gbẹ ìtọ́ ẹ̀ tó mọ̀ tó ìkó mẹ́ta lábòsí ẹ á bàjá tí ó fi dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà sí ọ̀dọ̀ ẹ bàjá pé èyí ọ̀dà tí ó fi bẹ́ẹ̀ tọ́ ẹlẹ́tọ̀ padà sọ́dọ̀ right kan náà ni mo wá ní láti ṣe ẹgbẹ́ òṣèlú tó bá wù wá ṣe right ń bó ṣe bá làákẹ́ rẹ̀ mu tí wọ́n kọ́ ọ́ lẹ̀ lófin ó yẹ ntọ́lọ́ náà fọwọ́ sínú àbòsí tí ń bẹ́ẹ̀ ní èyí òun ní kí níbi èyí òun ní kí ni o káwá má fún ẹlòmíì ní chance láti belong sí any party tó bá ṣe kí ni àbí ká máa nílá ká máa dọ́gbọ́n fún ká máa lu jìbìtì fún ẹgbẹ́ bá bà kó da kọ́fà yìí lẹ̀ káwọn yóò tún sí abẹ́ẹ̀kọ́ pé wọ́n bá kúrò tọ́ lọ da ẹgbẹ́ rẹ̀ da fa ayé ọkọ̀ sàn lẹ̀ ẹ wo Arẹ́gbẹ́ṣọlá ìbò rẹ̀ nìkan ló ti yàtọ̀ gbogbo òtẹ́ ń bì lẹ́yìn Arẹ́gbẹ́ kọ̀jọ̀gbà ẹ mọ òkàtà Arẹ́gbẹ́ fi lu opposition lẹ́yìn 100,000 ẹ mọ táwọn èèyàn fi ń lu àwọn ẹ̀sìn bíi 400 kan lẹ́yìn náà 30,000 èwo lọ́jọ́ mọ́ta Arẹ́gbẹ́ nígbà tí dọ́sùn lẹ̀ ẹ wá dúró yìí tí Arẹ́gbẹ́ fi lu opposition àdẹ̀gbà tó wà ń bẹ̀ right opposition fún àbẹ́wẹ́ débi ká tó wá ní ọ̀pọ̀lọpọ̀ náà sàkùsàkù náà polisi tẹ́ lọ ìjọ rẹ̀ so ara olóṣèlú ni tó fi àyè opposition lẹ́kọ̀ọ́ sí kíni ọjọ́ position rẹ̀ bẹ́ẹ̀ náà ni arí Buhari ẹwú Buhari ṣe ṣe ọ̀fọ̀ àyè gbákẹ́ lu opposition pa ẹjọ́ position tó ṣe kíni àfẹni tí bá ń ṣe tó wù lọ́dọ̀ ara rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run kò sí tí kò sí ọ tó ṣe torí kò sí nǹkan kan tọ́lọ́run ò rí ẹni tí wọ́n sọ pé sẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run wá débi òṣèlú ni ọfẹ́ sórí ibú nù o tọ́ bá yọ̀ ìbẹ̀rù Ọlọ́run kó òun òṣèlú tó kù tó ṣe ń bẹ̀ látòkèdè lẹ́yìn náà jáde wọn kò sí bẹ̀rù ọlọ́bẹ̀ ṣé ìṣẹ́ṣẹ́ ìlú yìí ó náà lábí sílé ayé wa ni tó kò ní ìbẹ̀rù ọlọ́bẹ̀ yóò bá ní sí bẹ̀rù ọlọ́bẹ̀ tí ó bá ní sí ọlọ́bẹ̀ títà ayé wà bẹ̀ èṣù tó ká gbogbo akálọ̀ sọ́ra níbẹ̀ kò sí pátì tí àwọn olè èèyàn sí a ní APC a ní PDP a ní ADC kódà akọ́ọ̀dù yìí àwọn èèyàn wa náà láàrin tó tọ́wọ́ dẹjọ́ tàbá ṣẹ̀ṣẹ̀ pé ta ló lè ṣe dáadáa tí ó tún wúlò fún táwọn ẹni bá ní ẹkọ́ bọ̀ kan gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ gíragíra
bẹ́ẹ̀ ní kí ni tàwọn ò ṣe ibi tàwọn bá wà ẹ tó gbọ́ láti ṣe náà ni ó wọlé ẹ bá ní bóun ní tí a kà wọlé lọ́sùn yìí o ẹ bá ní bóun ní tí a bí Tinubu ṣe wà wọn tí a bá rí mùsùlùmí tó dáa jùlọ ó sì ká sọpọ̀ tẹ̀ ṣùgbọ́n tí ìjọba sí mùsùlùmí gidi nítorí ààbò mùsùlùmí ní Nàìjíríà àlè máa wòran tá máa wòran tó bá wù ìkẹjọ àbí wọn àti mùsùlùmí wọn jọ fèsì ara wọn á jẹ́ mùsùlùmí irú kan náà wọn jọ gúdù dáadáa láàrin ara wọn jọ gúdù bákan náà ẹ̀gbọ́n mi tẹ̀ kó sí wàhálà ẹ̀ tó bá yọ bọ́ sí lọ́wọ́ nígbà nítorí ẹ̀sẹ̀sìn méjì ni nítorí mùsùlùmí generally àti nítorí ìdàmọ́ ìtì àná tó jẹ́ pé iṣẹ́ tó ń gbà kì í ṣe klọ́ọ̀bù táwọn èèyàn fi ń wá business fúnra wọn ó yẹ kì í ṣe klọ́ọ̀bù ayé ní tí ìjàmọ́ gẹ́gẹ́ gbé lọ́wọ́ wọn náà ni bóòdù mùsùlùmí yóò ṣe ní fọkànbalẹ̀ bóòdù Islam ó ṣe gàdí ẹ̀gbọ́n ẹni bá ní ìjàmọ́ wa àwọn oṣù ṣẹṣẹ nìkan lẹ́yìn Islam ni kò sí wàhálà lọ wá ìbò rẹ sí ọ̀dọ̀ àwọn tó bá fẹ́ ṣùgbọ́n lónìí yìí ó nú àlùbáríkà nínú gbígbà àdúrà títà àwọn òun bá kọyìn sẹ́ni kankan wọlé ní ọ̀sùn yìí ó bìhínìlá títà àwọn òun bá kọyìn sẹ́ni kan ibi ọba lẹ̀ mọ́ òun yọ wọlé ó dàtẹ́ bá dé àtàwọn káwọ́ dúró báyìí níbi àti ẹ̀sẹ̀ kankan tẹ́lẹ̀ tí mo gbé ọmọ ìyá kan ló àti ẹ̀bà ọwọ́ tá a kábíyèmí náà ti ẹ̀bà ìkejì bẹ́ẹ̀ bá ní òun fẹ́ fi Islam campaign nígbà àwọn wa sọ fún sọ jẹ́rọ fún Démọ́lá kò ní kéèsì kẹkẹ ìkéèsì Islam bàbá wọn ṣe ti hàn lọ tẹni mọ́kà fẹ́ Démọ́lá pé ẹ̀yìn láti ṣe mùsùlùmí ẹja dìbò ìkéèsì ẹ̀rá ẹ bá wú nǹkan àwọn kálukú yín nìkan ìdìbò fún Démọ́lá ìṣọ́ta Islam láti ọjọ́ tó ti bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ àná gbogbo ọmọ Ọ̀ṣun pátápátá lọ́wọ́ I expect pé sáwọn ìwé ìgbà gbè lẹ́yìn Christian against Muslim ó tó kéèsì márùn-ún tí mo pè wọ́n fún pé wọ́n yẹ mùsùlùmí jẹ́ níbi ọ̀rọ̀ jáàbù Dubai instantly náà ṣẹlẹ̀ lórí kódà ó ju tàwọn tá a pè lọ́rẹ̀ wa gan lọ wàláhì sọmọ ìlànà sílá ìlà mọ́tà bí Islam kankan wọn fẹ́ jọ dìbò ní sẹ́ni àkàtọ́ lọ represent Islam ọlọ represent pàtì godfather ẹ̀ everybody kọ́ lọ represent ọlọ́dún agbára rẹ̀ tó lóhùn ní tọ́ba ní kò sáwà kò sí wọná àwọn ilé àjọ ń segin ní àjọ ń se fúnra wa àti ìlẹ́nì kankan tá a declare for anybody ṣùgbọ́n kéèyàn sọ yí pé Islam náà gbà wọlé kò sí ọ̀nà bẹ́ẹ̀ because kò sí ẹnì kankan tó gbógun tiwa tá a fẹ́ campaign against ẹ̀ nígbà tí ẹni mùsùlùmí lẹ́fẹ́ ó sì gbéra rẹ̀ nóòrù ìbátan Christian náà sọ pé Christian kọ́ ọ́ní Jackson so gbogbo ẹni bàbá sí so kò sì wọ́rì tábà débi ká ìlérí nǹkan tó ti sọ̀rọ̀ against mùsùlùmí tábà ń ka fátíà yóò tẹ̀wọ́ ni yóò sàmì láti sọ hallelujah yóò sàmì so ìtumọ̀ orúkọ yóò bá fẹ́ nìkẹ́ wá lọ́dọ̀ rẹ̀ ẹnì kan ní wọn kò lẹ́kọ̀ọ́ sẹ̀sẹ̀ ẹyọkan kí ni lọ́ọ́ fi ṣe níbi ìjọba ẹ̀sẹ̀ ẹyọkan tẹ́lẹ̀ kí ni lọ́ọ́ fi ṣe níbi ìjọba àwọn tó gáyìí wa gan táìpé ní mùsùlùmí gidi àti àwọn máa ń kojú wájú wọ́n máa ń rí wá fíjù ẹnì kan ní àwọn àṣàdúrà kan tó ìsàlẹ̀ fi ti ẹ̀ ṣàdúrà rẹ̀ lọ́ba ha àdúrà fáwọn àfáà kan wọ́n kí ni o iná lóòótọ́ kì í ṣe pé àfẹ́ràn mùsùlùmí jẹ́ jẹ́ mùsùlùmí lọ́wọ́ láì ṣùgbọ́n àní fẹ́ àbùsí mọ́ mùsùlùmí lórí ẹjẹ́ ìṣẹ́kìnì mùsùlùmí bẹ́ẹ̀ ni níbi láyé Arẹ́gbẹ́ àìmọye ìgbà táìmù kan wọ́n pè mí kí n wá ní Òṣogbo mo ní wọ̀n wá ó ti yá gómìnà ló pé mi wọ́n tó ní gbogbo wọn bẹ̀rù àmì ọ̀wá ní tí wọ́n sọ mo ti sọnù ní tí wọ́n sọ lórí ayé ọ̀dà ẹyọ kò rí péjì ọdún kan Ọ̀yọ́ adópàdé ẹyọ mọ̀nú mi Ọ̀yọ́ bẹ́ẹ̀ táwọn èèyàn pè mí láti London wọ́n pè mí láti bá gbèsè ti wà láàrin wa ni wọn ìjọ yẹn mo sọ pé àwọn èèyàn wá bá mi lájọ́ ṣẹ̀ṣẹ̀ wọ́n ní wọ́n yà àwọn ẹ̀jẹ̀ lórí ìkàrà ẹ̀ ìkejì àwọn èèyàn sọ fún mi pé chairman yín mẹ́wàá ni wọ́n ṣe rádaràda wọ́n sì kà mẹ́wàá èmi náà sì kà mẹ́wàá fún yín tó wà lẹ́tẹ̀ẹ́ bá ti fẹ́ ìyẹn chairman padà yíyọ àwọn mẹ́wàá nígbà tí àwọn èèyàn sọ nípa wọn rè ó ní bẹ́ẹ̀ ẹ̀yọ̀ wọn bá yọ wọn ó sì bọ̀ sí ìgbà ní ìjọba àbòsí nínú náà níwèé ètò ìjọba tó bá pọ̀ dáa tí a rí tí mo sọ lórí bíbá yìí ó fúyẹ́ etí mo kọ ní text message mo fi àwọn kankan pé ẹ lọ change kaba ó jẹ́ nǹkan mẹ́fà tẹ́ẹ̀ bá change rẹ̀ ìjọba yóò wò mo ti kọ́ lẹ́nu mo sẹ́ni yẹn kò reply gómìnà reply mo tún kọ̀ mí pé àní máa bẹ̀rù Ọlọ́run àbí ẹ̀ka bẹ̀rù Ọlọ́run nígbà òdi ẹlẹ́kẹta mo wá kó ogo tí mo ti kọ́kọ́ kọ àti tí mo kọ́ kejì mo wá fi díẹ̀ kọ́ mo wá ju gbẹ̀ bó ṣe pè mí gómìnà ṣe pè mí pé ọ̀sẹ̀ ìgbésẹ̀ ìjà láwọ̀ kọ́ ó ṣe pé gómìnà lọ́ba lọ́rọ̀ ọ̀sẹ̀ ìjọ ẹlẹ́kejì ní ìdáhùn ó tún wá lọ ọ̀sẹ̀ ìjọ ẹlẹ́kẹta kí ni wọ́n ṣe wáyé ó tún wá ó ti wú ti ọ̀rẹ́ jáde bí a ṣe máa ṣe nù o ibi tí Arẹ́gbẹ́ wá dá sí ni pé gbogbo tẹ̀lé ẹ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ṣe gbangba ẹgbẹ́ lọ gbé sórí péjì gbogbo èèyàn fi ń pè láti àkọ́ tàbí kò nítorí ẹ̀bá yóò ní òdodo lẹ̀ sọ àwọn alájà Latifa mẹ̀kúnnù àgbẹ̀rẹ̀ pé wọn àwọn muslim professor Naibi wọ́n sá tó àwọn èèyàn ńláńlá wọn fẹ́ rí gómìnà abádéwájú gómìnà èmi mọ́ bá wọn ṣètò bó ṣe wọlé gómìnà wa ní kí àwọn tí ì sara wa ọjà dé kódà pé mọ́ security wọ́n fẹ́ introduce mọ́ introduce èmi máa introduce gómìnà wa ní pé àmì ìta àwọn ọ̀nà ọ̀rẹ́ mi ni o wọ́n bẹ́ẹ̀ ṣe rí o kò tí ì mọ̀ pé mi gómìnà ọgbà pé mi gómìnà yìí máa ń sọ ẹ bá sọ̀rọ̀ báyìí yóò sọ̀rọ̀ pé kí ni mo fẹ́ ṣe gẹ̀ sẹ́ni kẹ́tí wí àwọn òye tó fi ròyìn mímú rò bí kí mo wá mo ti sọ pé kí ni mo wá bí ìsìn tí wọ́n fẹ́ gbẹ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ tó bí náà ti sọ sí mi mo sábà ń wo ẹnu ọ̀rọ̀ báyìí kó ní sì sájáde bí o tí màá lọ lé wa o wọn àti wọn fẹ́ parí ọ̀rọ̀ wa ní ṣùgbọ́n o gbogbo tí máa bá mi jà sí òdodo ni o ẹ̀ka máa bá ń bá sọ pé kọ́mọ sí díẹ̀ díẹ̀ kọ́mọ sí díẹ̀ díẹ̀ tó yẹ parí ìjọba bí òní tí mò ń sọ̀rọ̀ yà ìsọ̀tà bí òní táwọn sọ̀rọ̀ yìí wọ́n yà ìsọ̀tà kí ló dé ó fi ààyè àfáàlẹ̀ kódà yóò sọ wípé wà o mo ti máa ń sọ fún ọ èmi àtọ̀rẹ́ mi
lórí ọ̀rọ̀ ẹ̀sìn làjọ máa ń sọ̀rọ̀ o láti di bí ọ̀rọ̀ òṣèlú èmi ìbá ọ̀rẹ́ ní discourse ọ̀rọ̀ òṣèlú o tọ́rọ̀ òṣèlú ó yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn bí ṣe máa ń wúlò tọ́ba tó fàdé nìkan yóò ní wá yá máa sọ̀rọ̀ ẹ̀sìn lọ ṣùgbọ́n àwọn dèdèrè míì ẹ̀sìn nǹkan wà rẹ̀ lọ ẹni bí ó ní gbogbo ìṣòro òun sì ní jẹ́ kí n ní ẹ̀tọ́ kankan ní ara ìjọba ẹ̀dàgùn tọ́mọ jẹ́ ń pè tá àwọn òun búdẹ́sà ní kò ní ìdí kí ìjọba kan ṣe kí ni kọ́ ràn lọ ìjọba tó bá ràn lọ ń wà lùbáríkà ni tí ìjọba bá ràn lọ á kún ìjọba lọ tó bá takò wá á takò a sì ní bá ìjọba yẹn jàjà tí ó affect ìjọba rẹ̀ àbí ìlú ìbò láìsí tí ìjọba bá fẹ́ tẹ̀ kàní àwọn àṣọfọlọ kọ́ bá ní fàgbọ́n sí kàtà bá sí kíni tàbá tẹ̀ tó gbogbo yìí náà máa múra ẹni tó bá ní ìbò tí ń bọ̀ wọ́n kàgbọ́n máa wo ipò tó ń wà kápá wa ni o ló bọ̀ ọlọ́ ṣùgbọ́n ìyẹn aráàlú ìlú rẹ̀ ti sọ fún yín ni pé ẹ wà bí kíáfù tẹ́ bá fẹ́ dìbò ó yẹ ẹ tẹ́ nídìí àti dìbò fún òun náà lẹ́tọ́ pé ó ń sin tẹ́ ẹ sí kíni tẹ́ ẹ fẹ́ ó yẹ ẹ tẹ́ mọ̀ pé yóò bá ìpínkó ẹ má tàrà yín jẹ́ má torí pé ó ń fowó tẹ̀yìn àbíká àbá máa lọ bá àwọn wà bẹ́ẹ̀ kò sí tẹ́ fẹ́ sin ààyè ni nígbà bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ nígbà bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ kò change ibẹ̀ mọ gbogbo arẹ́gbẹ́ ta ló mọ̀ pé arẹ́gbẹ́ ni wí ní àwọn alágbára yìí alẹ́gbẹ́ ni ibi aráàlú lọ ló ṣe kíni ibẹ̀ lọ́lọ́ lọ ibi aráàlú lọ lórí ìbò arẹ́gbẹ́ lọ́lọ́ lọ lórí ìbò Démọ́lá ibi aráàlú lọ lọ́lọ́ lọ ṣé ọ̀sẹ̀ dára ti yín ní tó dé táwọn akọ́bí sọ́mọ́ra wọn ní pé ẹ̀mọ́ bá wà ń bẹ̀ ẹ bá ní bò ń tàwọn nù ṣé bá ti fò ti gan téèyàn bá tọ́jú tàwọn dáadáa sí ò lè fún yẹn ẹ gbọ́dọ̀ bí nígbà wà ń bẹ̀ ìbò sì sọ́mọ́ra wọn náà ní bá a ṣe ń sọ̀rọ̀ ìbò tí ń bọ̀ ní ìṣẹ̀lá gbòjú ẹ ẹlòmíì dẹrù kó kìíní ní ó ṣe kò kẹta ní ó ṣe ẹ kò ní mo sọ bẹ́ẹ̀ ẹlòmíì dẹrù bí kò kìíní ní ó ṣe kò kẹta ní ó ṣe kíni ní ó ti lọ bá rẹ̀ sọ́wọ́n náà rọ̀ bíkà. If this message brought you value, help us reach more people. Subscribe say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀dẹ̀ Yorùbá.